àmàkú àṣeyẹ. Èdè ṣe lé ní ìdílé láyé orí ẹ̀sà. Hajj 2023 alhamdulilayi ọdún dẹ̀ kùnà yọ so a ti ṣe sẹ́mínà wa báyìí lénìí tó jẹ́ 11th October. Aziz Nafisa Tóyìn. Sẹ́mínà àwọn olùwà tó lọ sí hajj. Aziz Nafisa Tóyìn. Going forward àwọn tí wọ́n ń lọ kí ni ìmọ̀ràn yín fún wọn ẹ ti bá wọn sọ̀rọ̀ nílé ní kí tún ni ìmọ̀ràn yín láfikún àtàlékún abájọ́ ọ̀tọ̀. Gẹ́gẹ́ bá ṣe sọ fún wọn ni pé important thing tẹ́mi máa ń Aziz Nafisa wọ́n máa wò pé báyìí ní wọ́n tẹ̀lé àṣẹ àti directions àwọn tó kó wọn lọ ẹjọ́ lọ sáà ń sìn so ibẹ̀ yẹn kì í ṣe ibi tí èèyàn máa ń ṣe àmọ̀jù àlọ́ Amẹ́ríkà Yẹkí títí láyọ̀ Motúnráyọ̀ Ismail Ayọ̀mídé. So taking off ìgbà ogun sir. ẹ má ṣàlà Ismail Ayọ̀mídé June láti jọ wẹ́dẹ̀. Aziz Sídíkà Tèmídayọ̀. On the 15th then we have the third batch on the 16th of June. Ògúndáre Alhatyq, what makes it different from others? Well, Ògúndáre Àgùgẹ́dì. So we are always very organized. So níbí àti lọ́hùn àwọn ló fi pàtó pé nígbà tó kọ́ lẹ́ẹ̀kan àwọn tó bá wa lọ last year tó wà nígbà tí mo rí ó kéré ju àbísí àmọ́dá tó. Wọ́n tún fẹ́ lọ sí Allah akbar. Which is the máa sọ pé ìpara ó wà lára wọ́ṣọ̀ òbí tí wọ́n. kẹ́ni kan sọ fẹ́ lò mí kẹ́lómi náà sọ fẹ́ lò mí. Tí ẹ̀yẹ ló ń sọ pé Ọ̀kẹ́ Ọláoyè Ìsìnhák. Ọ̀kẹ́ Ọláoyè Ìsìnhák. Iléeṣẹ́ tó ní méjì ni ìṣẹ̀lẹ̀ ń project ní iṣẹ́ ń processẹ̀ ọ̀gá mi ẹlòmí àfẹ́ lọ ní owó Ọ̀làwọ̀yè Mistura Aládìkẹ́ Ọ̀làwọ̀yè. mo pé instrumental payment ara wọ́ṣọ̀ òdì tí wá ní. So a ní àwọn tó ń sọ láti Mọ̀rọ̀fóyè Mistura owó next year àwọn tó ti sọ Ọláníkẹ́. So it's allowed you can pay instrumentally. Bàbá. Bá dẹ̀ ti ń sanwó àmọ́ fún wọn ní receipt so kò sí àríyànjiyàn nínú owó ìsan lọ́dọ̀ wọn. àmì ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé iléeṣẹ́ àyìn àti ìgbòho wà akọ́kọ́ wà lẹ́yìn ibìkan tẹ́lẹ̀ wọ́n ti kó ń bẹ ìbú náà wá ń sìn. Iléeṣẹ́ wa wà ní 25 ọba fẹ́ náwó lọ́wọ́ rẹ̀ ní ìlú Ìkẹjà nígbà yìí. A lè ní branch card, a ní Ìbàdàn, a ní Ìlọrin, a ní Adó Èkìtì. Ọlọ́run ọmọ pé lọ́la. Ẹ jọ̀ọ́ sà ṣe máa ń bá àwọn èèyàn ra tíkẹ́ẹ̀tì bóyá fẹ́ travel lọ US, UK. Tí ara wọn kan tó yàtọ̀ nínú free flight travel management lára iléeṣẹ́ wa ni. So for travel ẹni tó fẹ́ lọ Amẹ́ríkà ni ó fẹ́ lọ London ni ó fẹ́ lọ anywhere you want. Free flight travel management àwọn náà ni ọlọ́run fi ṣe aláṣẹ àti Ẹ sọ fún nọ́mbà yín fáwọn ará ilé sà. nọ́mbà mi 08034 Ustaz Ọpẹ́yẹmí Ibrahim Agbẹ́sìdá. 09060449975 títí dé 82 Adéjọ́ bí Bùsùlùmí Adéníran. God bless you. Agbẹ́sìdá.